ẹ kú ojúmọ́ wọn níbi tẹ́tí náà fani àti máa wo ìkànnì Olómi Ọgbọ́n TV tó bá sì jẹ́ pé ọ̀sán lẹ wà níbi tí ẹ wà ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kú àṣálẹ́ àkùdédé àsìkò ní gbogbo tẹ́tí náà fani láti máa wà lórí ìkànnì Olómi Ọgbọ́n TV ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Elédùmarè adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń ṣùgbọ́n wa ní gbogbo ìgbà kí n máa fi àsìkò yìí náà sọ fún gbogbo àwa tó kù náà pé àyè ṣì wà ayé pọ̀ rẹpẹtẹ fún ẹ̀yin tẹ́ bá fẹ́ gbé ìpolówó ọjà yín wá ẹ̀yin tẹ́ wà nílẹ̀ yìí tàbí ẹ̀yin tẹ́ wà lókè òkun kẹfì lè dán wa ò kẹsì rí pé rere ló wa káfi tiwa káfi gbé tiyín lárugẹ kẹyìn náà fi tiyín kẹfì gbé tiwa lárugẹ káfi ọwọ́ ìwọ́ bá kọ̀wọ́ sì máa ń náfààní àti pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ rí lórí amóhùnmáwòrán yìí tàbí kẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹni tó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń wà lórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ like ẹ subscribe ẹ share ẹ comment sábẹ́ fọ́nrán fídíò létí ẹ̀ ń wòye lórí ìkànnì náà láti máa fún yín láwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú gbogbo báwọn kan ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá àti àwọn ìtàn àdáyébá àti gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó lè jẹ́ àǹfààní fún àwọn aráalé Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi jìnnà kan lórúkọ bàbá mi Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ará akẹ́ni mi màjọ méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sinmi ẹ wo égbin ni ọ̀tẹ̀ dé o bá a ṣe ń pàkan nìkan rú ẹgbìnrin ọ̀tẹ̀ ó dé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ alága ẹni tí yóò jẹ́ alága fún àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wàhálà yìí bẹ̀rẹ̀ sí ní jẹyọ jáde nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ ọ̀hún náà lọ sọ́tún sósìn nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n ṣàlàyé fún wa látẹnu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yan onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé níbi àṣekágbá ọdún egúngún tí wọ́n ṣe lọ́jọ́ sátidé àbámẹ́ta tó kẹ́yìn wípé ìdí tí àwọn ọba ìlú Ọ̀yọ́ tí wọ́n fi ń jẹ àǹfààní eléyìí tó yẹ kí wọ́n máa jẹ gẹ́gẹ́ bí ọba bí àwọn ìlú tó kù náà ni wípé nítorí pé wọ́n ní ìgbìmọ̀ lọ́balọ́ba fún ìdí èyí wọ́n fẹ́ ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ìgbékalẹ̀ tá a sì ṣe ìgbìmọ̀ lọ́balọ́ba yìí wọ́n gbọ́dọ̀ ní olórí wọ́n wá gbèrò pé bóyá kí wọ́n fi Aláàfin ṣe olórí títí láéláé kí àwọn ọba méjì Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa pín igbákejì jẹ láàrin ara wọn ó di yánpọnyánni tí wọ́n sì tó sì di iṣu ata yànyàn ṣùgbọ́n tí wọ́n fẹnu kò ní àárín ọ̀sẹ̀ tá a wà lọ́jọ́ Ṣẹ́gun Tuesday níbi ìjókòó àwọn ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fẹnu kò pé ó dáa kí wọ́n máa pín oyè ọ̀hún náà jẹ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sì tọwọ́ bọ̀ nínú ìwé àbádòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá padà wá bẹ́yìn yọ báyìí o nítorí ẹ̀ ni mo yẹ sọ pé egbin ni ọ̀tẹ̀ ṣe rí àwọn ará Ìsẹ́yìn Orò ọmọ ẹbẹ̀ dí mọ́kọ́ ìlú tó jẹ́ wípé àwọn gangan báyìí lọ́pẹ́lọpẹ́ wọn ìwòwò báyìí là bá máa rìn nítorí ọmọ ní arán ọmọ láṣọ Ìsẹ́yìn ló lè ń ṣọ níbi tí wọ́n ti ń ṣe aṣọ wa àwọn náà ni wọ́n pe àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè ní Ẹbẹdí Frontlines Ìsẹ́yìn EFI ni àwọn náà ti mú tàn balẹ̀ ṣùgbọ́n ohun tó wá ń ṣe mí ní kàyéfì ni pé nígbà tí ọ̀rọ̀ yìí tó le dọ́indọ́in tó ń gbóná gan wọ́n sọ̀rọ̀ ṣé wọ́n lérò pé bóyá Aláàfin Ọ̀yọ́ wọ́n máa fẹnu kò pé kí wọ́n jẹ olórí lọ títí láláì àwọn náà ti wá sọ̀rọ̀ pé ọba Asẹ́yìn tìlú Ìsẹ́yìn ó gbọ́dọ̀ wà nínú àwọn lọ́balọ́ba mẹ́ta yìí kí wọ́n jẹ́ mẹ́rin tí wọ́n jọ máa pín oyè alága ìgbìmọ̀ lọ́balọ́ba tí wọ́n máa jọ pín jẹ ẹ rí i pé ọ̀rọ̀ ti bá nǹkan mi yọ báyìí ṣé wàá rí wípé ọ̀rọ̀ ti padà wá bẹ́yìn yọ báyìí ẹ jẹ́ kí n gbé fún yín torí ìròyìn gbé jáde ní èmi yìí ẹgbẹ́ yìí ni ẹgbẹ́ Ẹbẹdí Frontline Ìsẹ́yìn ni wọ́n ti pe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kábíyèsí ọba Asẹ́yìn ti ìlú Ìsẹ́yìn yan ọba Ṣẹ̀fíù Ọláwálé Oyèbọ́lá Adéyẹrí òun náà ni ó jẹ́ kó wà láàrin àwọn lọ́balọ́ba mẹ́ta ilé tí wọ́n sọ yìí ṣáájú ni wọ́n ti gbóṣùbà káre fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí pé kí wọ́n máa jẹ oyè tó máa jẹ oyè alága ìgbìmọ̀ lọ́balọ́ba láàrin àwọn ọba mẹ́ta pé àwọn gbóṣùbà káre fún wọn láti gbé irú ìgbésẹ̀ yìí pé kó wà láàrin Aláàfin Ọ̀yọ́ Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n àwọn ará Ìsẹ́yìn ní ọmọdé tí wọ́n fi dákẹ́ látọjọ́ tí nǹkan inú ilé tó bá wà nínú wọn ẹ̀yin èèyàn ṣé kí lẹ rò
wípé ṣé ọ̀rọ̀ tó ti kú tẹ́lẹ̀ tó ti paná ẹ̀ mọ́lẹ̀ báyìí ní àná àwọn ará Ìsẹ́yìn ní ìjẹta ni àwọn ará Ìsẹ́yìn ni wọ́n tún wú jáde lánàá tó jáde ní èní yìí. Ẹ máa gbọ́, wọ́n sọ ìtàn àwọn ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ òye wà ń bẹ o, òye wà ń bẹ. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀bá ṣe ní gbogbo ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ mọ̀ pé gbogbo àwọn ìjọba ìbílẹ̀ yìí pátápátá ni wọ́n wà lábẹ́ àwọn ọba yìí. Ó dà, ẹ wá wo bí àwọn ẹgbẹ́ yìí bí wọ́n ṣe sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yìí. Wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé iṣẹ́ rí Aláàfin Ọ̀yọ́ wọ́n ṣojú ìjọba ìbílẹ̀ 4 tó yẹ pé ìjọba ìbílẹ̀ 4 ló wà lábẹ́ wọn. Ṣé wàá rí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìjọba ìbílẹ̀ 5 níbẹ̀ ní abẹ́ wọn. Olúbàdàn ìjọba ìbílẹ̀ 11 11 local government ló ń bẹ lábẹ́ wọn. Gbogbo ìjọba ìbílẹ̀ 10 tó kù abẹ́ kábíyèsí ọba Ìsẹ́yìn òun ló wà. Ọba Ìsẹ́yìn abẹ́ wọn ló wà. Ìdí nìyí tí wọ́n wá fi sọ pé gẹ́gẹ́ bí àbájáde àtúnṣe ètò òfin eléyìí tó wà ńlẹ̀ yìí, Ìsẹ́yìn nígbà tá a ti jẹ́ pé Ọ̀yọ́ local government tó wà lọ́ndà Ọ̀yọ́ 4 ní 4 ni, local government tó wà lọ́ndà Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọ́n ní 5 ni, local government tó wà lọ́ndà Olúbàdàn 10 ni. Tẹ́ bá wá rí gbogbo àwọn òkè Ògùn pátápátá, àwọn òkè Ògùn, ẹ mọ̀ pé àwọn òkè Ògùn pọ̀, gbogbo ẹ̀ pátápátá ló wà ní abẹ́ Ìsẹ́yìn. Ìdí nìyí táwọn ọmọ ìlú Ìsẹ́yìn àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Ìsẹ́yìn, àwọn ọmọ Ẹbẹdí ni wọ́n wá jáde báyìí o, ni wọ́n ti pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé o, àti abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Débọ̀ Ògúndóyin o, wípé ibi òkúta ẹṣin ẹsẹ̀ rẹ̀ sì yọ síta o, ẹ padà wá kẹ́ wá tí ẹsẹ̀ eléyìí náà bọ inú ilẹ̀ o. Nígbà tí ẹ ti gbé ìgbésẹ̀ lórí eléyìí tí ẹ ti fẹnu kò wípé kí Aláàfin Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àfi kẹ́ ẹ fi Àsẹ́yìn tìlú Ìsẹ́yìn àfi kẹ́ ẹ fi sí o. Ṣé ẹ má dé gbàgbé wípé ọba Ìsẹ́yìn ó wà lára àwọn ọba tí wọ́n ń tẹ̀lé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ kiri gbogbo àwọn àbẹ̀wò tí wọ́n ń ṣe o. Nígbà tí kábíyèsí ṣàbẹ̀wò sí ìlú Àbújá, Àsẹ́yìn tìlú Ìsẹ́yìn tẹ̀lé wọn o. Nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ Sultan ní Sokoto, Àsẹ́yìn tìlú Ìsẹ́yìn wọ́n tẹ̀lé wọn o. Ṣé ká tún sọ wípé kábíyèsí àwọn náà mọ nǹkan táwọn náà ń lò lọ́kàn tiwọn. Àwọn ọmọ ẹgbẹ́ ti EFI Ẹbẹdí Frontlines Ìsẹ́yìn làwọn náà wá sọ̀rọ̀ síta báyìí o. Ṣé rí onímọ̀jẹ sọ wípé ẹgbìnrin ọ̀tẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ṣe ń pa kan nìkan rú. Ẹgbìnrin ọ̀tẹ̀ lélẹ́yìí o, ẹ máa fi èròǹgbà yín ẹ máa fi ṣọwọ́ sí abẹ́ comment section, ẹ fi ṣọwọ́ sí abẹ́ comment section. Mi ò tẹ̀ mọ ojú ìwòye táwọn ẹ̀yin ará alẹ́, mi ò mọ ojú ìwòye tẹ́ ẹ máa fi wo kíní yìí, nítorí wípé àsìkò ìgbà tí à ń gbèrò yẹn ló jẹ́ káwọn náà ti sọ̀rọ̀ yìí jáde. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wọn tán, 11 local government Ìsẹ́yìn ní ọba Ìsẹ́yìn yìí gan ni wọ́n control local government tó pọ̀ jù. Ọba aládé tó wà ní abẹ́ Àsẹ́yìn tìlú Ìsẹ́yìn ni wọ́n sọ pé ó tó 35 beaded crown ni ọba tó wà lábẹ́ Ìsẹ́yìn. Ọba Ìsẹ́yìn wọ́n ní wọ́n control 11 local government. Ó túmọ̀ sí wípé ọba Ìsẹ́yìn took the highest local government, followed by Olúbàdàn 10 and Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ 5, Ọ̀yọ́ 4. Ọ̀yọ́ ló mú local government tó kéré jù. Ẹ wá wo àwọn ọba tó wà lábẹ́ wọn, làwọn náà ti wá ń sọ nísìnyí pé àfi kí kábíyèsí wọn o kí wọ́n wà lára àwọn kábíyèsí tí wọ́n jọ máa kó jẹ́ 4. Á dàbí àwọn ọba tó ń jẹ ní àwọn bó ṣe ń pín jẹ ní ìpínlẹ̀ Ògùn ni. Ní ìpínlẹ̀ Ògùn 4 ló ń jẹ ń bẹ̀. Aláké
ọba Ìbàdàn yìí, ọba Ìjẹ̀bú yìí Àwùjalẹ̀, Aláké Àwùjalẹ̀, Àkárìgbò ti Rẹ́mọ àti Olú tìlú Ìláró. Bẹ́ẹ̀ náà ni ìpínlẹ̀ Ògùn bó ṣe pín sí nìyẹn. A mọ̀ díẹ̀ nípa ìpínlẹ̀ Ògùn. Ìpínlẹ̀ Ògùn pín sọ́nà 4: Ẹ̀gbá, Ìjẹ̀bú, Rẹ́mọ àti Yewa. Gbogbo Yewa yẹn wọ́n wà lábẹ́ Ìláró. Gbogbo Rẹ́mọ wọ́n wà lábẹ́ Rẹ́mọ. Gbogbo Ìjẹ̀bú pátápátá wọ́n wà lábẹ́ Ìjẹ̀bú Òde. Gbogbo Ẹ̀gbá wọ́n wà lábẹ́ Ẹ̀gbá Aláké. Àwọn ọba wọ̀nyí ni wọ́n wá ń ṣojú wọn. Nǹkan táwọn ará Ìṣẹ̀yìn náà tún ń jà fún leléyìí. Ṣùgbọ́n nǹkan tó wá ń ṣèmí ní kàyéfì ni pé kí ló dé táwọn ará Ìṣẹ̀yìn tí wọ́n fẹ́ fà wá padà sẹ́yìn. Ṣá lè sọ pé torí ọ pè wọ́n ní Ìṣẹ̀yìn ni. Àsìkò ìgbà tó jẹ́ kí wọ́n sọ̀rọ̀, àsìkò ìgbà nígbà tí ọlọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ tá wà nínú rẹ̀ yìí, àwọn tó Ògbómọ̀ṣọ́ wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Lọ́jọ́ Ajé Monday tá wà nínú èyí ni àwọn tí Ògbómọ̀ṣọ́ ni wọ́n sọ̀rọ̀. Àwọn tí Ìbàdàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ́n fa afáríyá tẹ́lẹ̀ tí wọ́n jápá mọ́ ní pé láíláísẹ̀ wọ́n máa pín kinní yìí jẹ ni. Èèyàn kan ò lè wá jẹ títí láíláí. Débi pé mọ́gàjí olóko ó síwájú àwọn èèyàn, àwọn ọmọ Ìbàdàn àti àwọn mọ́gàjí kọ̀ọ̀kan tí wọ́n ṣe ìwọ́de lọ sí ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tó jẹ́ pé àwọn asòfin tí wọ́n ìjókòó nígbà yẹn lọ́jọ́ Ajé Monday. Ọjọ́ tó tẹ̀lé ọjọ́ Tuesday wọ́n ní wọ́n jókòó tí wọ́n ṣe sítì wọn tí wọ́n sì bọ́wọ́ lé pé kí wọ́n máa pín jẹ láàrin wọn. Tó bá jẹ́ wípé àwọn ará Ìṣẹ̀yìn tó bá pẹ́ wọn náà ti sọ̀rọ̀ lọ́jọ́ Ajé Monday ni, bóyá àwọn ìgbìmọ̀ tó ń rí sọ̀rọ̀ lọ́balọ́ba àti ìfinijoyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn wọ́n tún sì dúró náà, wọ́n tún gbé yẹ̀wò. Nítorí lójú ìwòye tèmi wọ́n ní point o, wọ́n ní point. I don't think Ìṣẹ̀yìn is under Ọ̀yọ́. Bí Aké, bí Ẹ̀gbá bí wọ́n ṣe sí lábẹ́ Ìjẹ̀bú, bí Ìjẹ̀bú bí ò ṣe sí lábẹ́ Rẹ́mọ, bí Rẹ́mọ bí ò ṣe sí lábẹ́ Yewa. Àwọn ìlú Ìbàdàn wọ́n sọ pé wọn ò sí lábẹ́ kankan. Àwọn Ògbómọ̀ bẹ́ẹ̀ kó ní kálukú sojú ẹkùn ẹ̀. Ṣùgbọ́n a ti gbàgbé kó ní kálukú sojú ẹkùn ẹ̀. Wọ́n ti tọwọ́ bọ wọ́n ti bọ́wọ́ lu ìwé àbádòfin nísìn. Ṣé ó ṣe change again? Ṣé wọ́n sì lè padà lọ jókòó lé lórí? Wọ́n ti bọ́wọ́ lù, wọ́n ti gbé lọ sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ gómìnà Ṣèyí Mákindé o. Nítorí ẹ̀ ni wọ́n ṣe tètè pé wọ́n tán, wọ́n náà tètè jáde o. Wọ́n ní 3rd reading tí bíìlì yẹn wọ̀ ní ọjọ́ Tuesday, lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́ oríṣiríṣi awuyewuye lọ́jọ́ Monday. Wọ́n wọ 3rd reading lọ́jọ́ Tuesday. Ẹ mọ̀ pé ó ti wọ 2nd reading lọ́jọ́ Thursday tó kọjá. Ó wá wọ 3rd reading lọ́jọ́ Tuesday. Wọ́n kà á. Nígbà tí wọ́n dẹ̀ gbọ́ awuyewuye yẹn, wọ́n bọwọ́ lù lọ́jọ́ Tuesday yẹn. Nígbà tí wọ́n rí i pé wọ́n bọwọ́ lù lọ́jọ́ Tuesday, ọjọ́ Wednesday tó jẹ́ àná làwọn ará Ìṣẹ̀yìn ni wọ́n sọ̀rọ̀ jáde. Ẹ̀yin náà ẹjọ́ nítorí Ọlọ́run ẹ fèrè ó gba yín sọ́wọ́ o. Ẹ̀yin ti Ìṣẹ̀yìn, ẹ̀yin náà ẹ sọ̀rọ̀. Ẹ má dẹ̀ gbàgbé, ẹ bá mi pín fọ́nrán fídíò yìí. Ẹ fèrè ó gba yín sọ́wọ́ ká tún jọ jíròrò lórí ẹ̀. Títí dìgbà tá a tún máa fi pàdé láyọ̀ àtàlàfíà lápàdé. Ó dàbọ̀.